kó gbó bí olú gbogbo tiri gbó kó rọdún mọ́dún lọ́lá olúwa kó darúgbó kùjẹ́ nílé ayé kó fi owó pawú kó tún wá fi èrìgì alọ́jọ́bì bó ti sọdún yìí kó tún sẹ̀mí sí àfẹ́ká ńláráyé fẹ́ná kọ́máráyé máa fẹ́ àrànká ńlọrùn ràn kó gbáyé lókè pẹ̀láyé gbogbo ibi tó bá dé kí wọ́n máa yọ́nú sí ẹ èrò ọ̀nà kí ìyálé alákàn mú mi lórí aya lórí ọmọ òní ṣọ̀fọ̀ ṣebí wọ́n lọ́mọ wọn nífẹ̀ẹ́ òye lágbo Ejio Ifẹ̀ nílé ìran bàbá tó bí ẹ lọ́mọ ọmọ apẹjiléjì ọmọ apàgàràgà ọmọge ọ̀rọ̀ gbélé ìdò mi kàn bá bólóko kán dìwálé bọ́ọ̀sì bólóko kán fìjàrẹ́ ẹ̀dísùn ọmọ amúyanyan pàlẹ́lẹ́ kan ìkàn tẹ̀mí ti ká mi ká kan ṣẹ́gi ọmọ Ejio onífẹ̀ẹ́rọ ní ọmọ onígbò ìbí àjèjì kankan ó sì gbọ́dọ̀ wọ̀ àjòjì kájòjì tó bá wọnú igbó irúnmọlẹ̀ á sì dẹni ẹbọ irú àjòjì ọ̀hún àfipòwẹ̀ àtúnfẹ̀jẹ̀wẹ̀ ọmọ igi ńlá bàtà èyí tó dẹja lọ́jà ó jọ lọ́jà nírè ilé nírè ẹ̀yẹ ọmọ Ejio onífẹ̀ẹ́rọ ní atẹ́rẹ́lùsàn àbàjá yẹjú nílé ìran bàbá tó bí yín lọ́mọ ọmọ Ejio olórí ọ̀nà ìgbàdóde ṣebí wọn lọ́mọ ọ̀rọ̀ ń fẹ́ tíntàn náà sàn ọmọ ọ̀rọ̀ ń fẹ́ ilé ọ̀rọ̀ ń fẹ́ oko ọmọ ọlọ́pẹ̀ kan ọ̀pẹ̀ kan tó torí gígùn tó rẹ̀yìn ọ̀rọ̀ ń fẹ́ ọmọ wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrè ọmọọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọọba ládé tó ní sẹ́sẹ́ fún sọ̀bọ̀rọ̀ bá onílà nínú jẹ́ ọmọọba tí ò ní kọ̀là ogún ayẹyẹ ọjọ́ ìbí igba ọdún kan owó mowó ọlámọlá ìrẹmọre nínú gbogbo ohun tó ló wá ṣe fún ọ ọ̀kan ṣoṣo ò ní pẹ̀dín ẹni tó bá robi sí ẹ ò sì ní jèrè ò ní gbọ́mọgbìn ò ní gbáyàgbìn aya tó fẹ́ náà ò sì ní dopó ọ̀sán gan Mr and Mrs Adébárà ìyẹn Daddy and Mami Israela ní South Africa pẹ̀lú Sister Kẹ́mi àwọn ló pè mí tí wọ́n ní bẹ́ẹ̀ dá Mùsùlùmáyọ̀. ọlọ́jọ́ ìbí ìjọ tí a o ọlọ́jọ́ ìbí ìjọ kan ẹ o òní lọ́jọ́ ìbí rẹ kó wá jíjó ọpẹ́ bàbá ti gbé ẹlẹ́kẹ̀.